Àdàbíjà ó jẹ pé lọ ó jẹ pé. Àdàbíjà ó jẹ pé lọ. Àdàbíjà ó jẹ pé lọ ó jẹ pé. Àdàbíjà ó jẹ pé lọ. Ọkọ wa sọ̀rọ̀ ẹnu ẹ kíyàwó fèsì sí o. Ìyàwó sọ̀rọ̀ ẹnu ẹ kọ́kọ́ ó fèsì ó ti há o. Àdàbíjà ó jẹ pé lọ. Àdàbíjà ó jẹ pé lọ ó jẹ pé. Àdàbíjà ó jẹ pé lọ. Àdàbíjà ó jẹ pé lọ ó jẹ pé. Àdàbíjà ó jẹ pé lọ. Wọ́n fún ẹ lówó, wọ́n dáṣọ fún ẹ, wọ́n sọ ẹ́ dèèyàn gidi. Ó wá ní kí ni wọ́n ṣe irú yín pọ̀ nígboro. Àdàbíjà ó jẹ pé lọ. Ẹ̀yin ẹ máa ṣe o. Ẹ̀yin ẹ máa ṣe. Àní ẹ máa ṣe lọ. Ẹ̀yin ẹ máa ṣe. Àdàbíjà ó jẹ pé ẹ fẹ́ la. Gabriel, Agbala Gabriel, Taani Mose, Agbala Gabriel, Agbala Gabriel. Orin kan ni mo kọ́ fẹ́ kọ. Agbala Gabriel aróníjó gbogbo ẹ̀ ló lẹ́sàn-án. Àáróníjó gbogbo ẹ̀ ló lẹ́sàn. Àáróníjó gbogbo ẹ̀ ló lẹ́sàn. Àáróníjó gbogbo ẹ̀ ló lẹ́sàn. Bí o bá ṣòṣùká tí o gbẹ́rù ẹrù. Bí o bá ṣòṣùká Agbala Gabriel tí o gbẹ́rù ẹrù. Ìgbà yìí ló tó mẹ́ni ó tó kí. Àáróníjó gbogbo ẹ̀ ló lẹ́sàn. Kò sóhun tí ò lẹ́sàn nú ayé. Àáró sì níjó gbogbo ẹ̀ ló lẹ́sàn. Jésù Kristi wọ́n má dìtẹ̀ mọ́. Ọlọ́run má jà fi ọ̀rẹ́ wa ṣọ̀tá ká sì má fi ọ̀tá wa ṣọ̀rẹ́. Ìyẹn ni pé Agbala Gabriel ta ló ṣẹ̀ Agbala Gabriel. Ọlọ́run má jà fi ọ̀rẹ́ wa ká fi ṣe ọ̀tá ká sì má fi ọ̀tá wa ká fi ṣe ọ̀rẹ́. Méjèèjì yẹn jẹ́ àwọn ó ṣẹlẹ̀ sí Jésù Kristi. Jésù fi àwọn ọ̀rẹ́ ó fi àwọn ọ̀rẹ́ ṣọ̀tá àbí ó fi àwọn ọ̀tá ẹ̀ ó fi ṣe ọ̀rẹ́. Kò mọ̀ pátá òun ni wọ́n. Ó wá fi wọ́n ṣọ̀rẹ́. Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n dígun fáwọn náà. Wọ́n dígun fún wọ́n lé ṣàṣà wọ́n lé kòbàkòbà. Ṣùgbọ́n nígbẹ̀yìn wo ohun tó ṣẹlẹ̀ sànábì lónìí. Ànábì wá di ohun táwọn èèyàn ń wá rí fún. Jésù Kristi ọba àyanu ó wá di ohun táwọn èèyàn ń pòkìkì rẹ̀. Torí wọ́n dìtẹ̀ mọ́ òun náà ń gbà yẹn lọ́hùn. Agbala Gabriel àwọn ayé mo sọ fún ẹnu lẹ́tà àmọ̀ràn tí mo kọ. Mo ní máa lọ má wẹ̀yìn o. Má wẹ̀yìn o. Mo ní wọ́n máa bu ẹ. Ayé ọ̀ máa bu ẹ. Gbogbo ohun tó ń ṣe yìí gbogbo àwọn èèyàn kọ́ ló fẹ́ràn rẹ̀. Ọ̀pọ̀ ẹ̀dá ò nífẹ̀ẹ́ rẹ. Wọ́n kàn rẹ́rìn sí ọ ni. Ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá ti yàn ó ti yàn ọ́ ni. Ọlọ́run yàn wọ Agbala Gabriel ni. Àwọn ọ̀gá ti dìde. Má wo bẹ̀ fìlà má wo bẹ̀ ní kó dé o. Tún wá gbọ́ ẹni bá bu ẹ má wo bẹ̀. Ẹni tó bá yìn ẹ́ ìyẹn kò túmọ̀ sí pé ó fẹ́ràn rẹ o. Kò túmọ̀ sí. Ni mo fi mú ọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run wá fún ẹ. Mo mú ti Jésù wá. Mo mú tànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo mú wá fún ẹ. Kó lè kẹ́kọ̀ọ́ kó lè kọ́gbọ́n nínú ìrìn àjò wọn. Ṣùgbọ́n nígbẹ̀yìn òkúta táwọn ọ̀mọ̀lẹ́kọ̀ọ́ lè ní ó padà wá dìgún lé ní. Bọ́rọ̀ wọ Agbala Gabriel ṣe rí nìyẹn.
ẹ̀yin èèyàn wa ẹ dákun tá a bá rú àwọn Agbala Gabriel báyìí ẹjẹ́ máa fàdúrà ràn án lọ́wọ́ ni. mo wo iṣẹ́ kan tó yà lórí iṣẹ́ bàbá òtòlò ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ mo wo iṣẹ́ tó yà yìí ẹ rí i pé kábíyèsí Ọlọ́run ìyà ń jẹ àwọn ọmọ èèyàn nínú ayé o ìyà ń jẹ àwọn ọmọ èèyàn nínú ayé. ibi ọ̀rọ̀ ti kọ́ bẹ̀rẹ̀ ni pé mákẹ́tà mi ti máa ṣe dáadáa sí mi jù obìnrin ni ọkàn fòsánlẹ̀ ọkàn kù ni. mákẹ́tà yín tó máa ṣe dáadáa sí yín jù ó kàn fòsánlẹ̀ ó kàn kú olóore wo ò mọ̀ ní kú aláàánú wo ò mọ̀ ní kú mo ń gbọ́ bàbá èrò ti pọ̀ lójú afẹ́fẹ́. fíìmù táwọn dẹ̀ ń ta àṣìǹgbà náà ta àyà yẹn mo lọ yáwó ní báńkì ló fi yà. ẹ yáwó ní báńkì fi ya fíìmù. ó pọ̀ ní sáìsì gbà yẹn 2.5 million. ó kò ṣùkọ́ tẹ́ gbó mákẹ́tà yín bá kú. n ò rò gbàdí sí i ṣùgbọ́n mi ò lè máa complain torí pé máa ṣe dáadáa sí mi nígbà ayé rẹ̀. ẹ̀kọ́ tẹ́lẹ̀ fi kọ́ wa ni pé àwọn ọmọ sọ tí ò dá lẹ́yìn òkú. bàbá ìyàwó yín ń kọ́sà. ìyàwó mi wà ní tòsí níbí ẹni tó kú pẹ̀lú mi ẹ̀yọ̀ kan náà ni. ìyàwó yín nìkan ló kú pẹ̀lú yín ń bó náà wà tí wọ́n sí níbí. ó wà níbí. sáwọn náà wà ń ta yẹn. ó wà ń ta òun ni ìyàwó mi nù. àwọn dà. ẹyin ìyá dámọ̀. obìnrin bí ọkùnrin wọ́n mọ̀ ṣe o wọ́n mọ̀ ṣe o iṣẹ́ mi ìwòlẹ̀ tí wọ́n ṣe ìyàwó yín ni. ìyàwó mi ni. mọ́mí wa bá ń gbójú mọ́mí ó yẹ káwọn ará ilé ìyàwó wọn rèé ìyàwó bàbá òtòlò rèé. ẹ kálẹ̀ ẹ kára lé o ẹ ṣẹ́gun ẹ̀ ní dààmú o ẹ kú àdúró ti wà onísùnyín o. ẹ kàn sọ nǹkan ní ìṣẹ́jú kan kí ló jẹ́ ti là kọjá pẹ̀lú bàbá. ó ga sà ojú mi rí mẹ́wàá. kí ló ṣẹlẹ̀. nígbà tí mákẹ́tà wọn yẹn fò sànlẹ̀ tó kú kò sí nǹkan kan mọ́ gbogbo àwọn ò lọ skul mọ́ so mo wá bẹ̀rẹ̀ sí ní lọ sí yànà pàjá làwọn àgbà yẹn lẹ́kùn mo wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ títì mo wá ń ta bàtà ní gbàǹjo èmi àtọmọ mi obìnrin yẹn a máa ta bàtà yẹn dago 12 tá a bá ń bọ̀ wálé ní òru yẹn gbogbo ìlú máa ti pa kése àwọn máa wá pèpè bàbá òtòlè wá bá wa ṣílẹ̀kùn. ẹ̀yin lẹ́wà lọ mú wọn. bẹ́ẹ̀ ni so àwọn owó yẹn la fi ń jẹun gbà yẹn ṣe everything. bàbá jẹ́ pé ìyàwó òtòlò tó bá pẹ̀lú máa pẹ̀lú sáátà Agbala Gabriel ó ṣeé ṣe kí irú oore yọ má dọ́dọ̀ wọn. ìyẹn ni pé mo rọ̀ ìwọ náà lónìí ẹ máa gbàdúrà fún Agbala Gabriel ó ti yé yín ẹ má jẹ́ àfẹnu sáátà rẹ̀ bá a ti ń fẹnu sáátà yẹn à ń fẹnu bí ìgbà tá à ń fẹnu sáátà sí Ọlọ́run ni torí Ọlọ́run rí gbogbo èèyàn ńlẹ̀ kó tó gbé jáde Dáúdà àti ẹ ti tó iṣẹ́ tá a yàn ó ti tó àfikọ́ jẹ́ iṣẹ́ yẹn ẹ wo bó ṣe lọ bá bàbá òtòlò ọmọ Ògbómọ̀ṣọ́ 41 years nínú iṣẹ́ tíátà tó ti ń ṣe ẹ sọ fún mi kọ̀kọ́lé kọ̀ralẹ̀ kọ́bọ̀ gbèsè ló lé kóńgbòrò Èkó gẹ́gẹ́ bó ṣe sọ tó fi wá kó wá sílé bàbá ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tẹ́ bá lọ wo wíńdò ilé rẹ̀ tẹ́ bá lọ wo wíńdò ilé ẹ̀ ẹ rí wípé nẹ́ẹ̀tì cameraman bá mi gbé gíláàsì yìí ẹ ti rí gíláàsì yẹn gíláàsì yìí irú ẹ̀ ni wọ́n ṣe sínú ilé bàbá òtòlò gbogbo ẹ ti wá yọ dànù tán ó wá ṣẹ́kù abala kan ṣoṣo péré ó wá fi nẹ́ẹ̀tì sí ló wá ń gbénú ẹ̀ gbèsè ló lè láti ìgboro Èkó ó lè padà sílé ọyá ẹ sọ fún mi Agbala Gabriel Ọlọ́run wá taari ẹ̀ sí ẹ wo bíyàwó òtòlò bó ṣe ń sun ẹkún tó korò ẹ wo aṣọ ẹ rí bó ti tutù tó fi nu omi jẹ ojú tí ó bá wá sírú Agbala Gabriel yìí ṣé ayé ò ti pin mọ́ àwọn yìí lọ báyìí àti wá àtẹ̀mí àdúrà lẹ̀ bá jẹ́ máa ṣe fún Agbala Gabriel. pé ó yẹ ẹjẹ́ á lọ bàbá òtò lẹ fẹ́ lọ bá bàbá kí lẹ fẹ́ kí àwọn èèyàn tán nífẹ̀ẹ́ yín àwọn èèyàn tí wọ́n ti máa ń wò yín àwọn ìta fẹ́ rotọ́ ọlọ́mọ yín lára kí lẹ fẹ́ kí wọ́n ṣe fún yín gangan. ẹ̀yin èèyàn Ọlọ́run ní bá dá yín jẹ́. bàbá ẹ tẹ́ bá lè sọ̀rọ̀ òkè díẹ̀. Ọlọ́run ní bá dá yín jẹ́. àmín. ẹ máa rí ṣe o. àmín. mi ò kọ́lé ẹyọ kan s'Ógbómọ̀ṣọ́ rí bí mo ṣe ṣe tíátà tó. ilé ìtàlẹ́ ló lélẹ̀. bàbá mi ló kọ́lé ibi. bàbá yín lónìí. bẹ́ẹ̀ ni. gbé sójú wíńdò yìí. a sì pọ̀ tá a rí ilé torí pé àwọn tí àbá wá bí pọ̀.
ojú window ṣé kò sí glass ṣé glass yìí ṣó yọ dànù ni. nẹ́ẹ̀tì lásán ni. nẹ́ẹ̀tì lásán ni ẹ̀mí mímọ́ o. tí mo fẹ́ káwọn yóò ṣe fún mi ni pé bó tiẹ̀ ojúlé ẹyọ kan péré. kí lẹ pé bàbá. bó jẹ́ ojúlé ẹyọ kan. bó jẹ́ ojúlé ẹyọ tó kan máa jẹ́ pé èmi mo ní. tó máa jẹ́ pé yìí lẹ ní kẹ́yìn náà kọ́ pé èmi náà kọ́lé láyé. bẹ́ẹ̀ni s'Ógbómọ̀ṣọ́ torí pé bẹ́ẹ̀ bá dàgbà tó bá rí bí àgbáre ibi kan làwọn ọmọ téèyàn bí ọmọ gbé. kí lẹ pé. bá a bá dàgbà tá a bá rí bí àgbáre ibi kan làwọn ọmọ tí a bá bí ọmọ gbé. àtúndí sọ pé káwọn ọmọ tèmi ó tún máa gbélé bàbá mi tèmi ń gbé. ẹ tún lè ní káwọn ọmọ tẹ̀yìn bá bí kọ́ máa gbélé bàbá mi. kán tún máa gbélé bàbá tí ẹ̀yin gbé. ìdí tí mo fi sọ pé tí mo fi bẹ gbọ́ ara lé ni pé ẹ dákun torí Ọlọ́run ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀. ilé ni mo fẹ́ o ẹ dákun torí Ọlọ́run. bàbá yìí tó sàn kankan tójú yín ti rí ná. ìtọ́jú mi rí ìjẹ́ pé àwárò báǹkì san mo wá ní kíyàwó mi máa lọ gba lápò. ìyàwó yín wá lọ ń gba napo. wá lọ gba lápò Ok. àwa fi sanwó báǹkì yẹn bí lápò ṣe di gbèsè sí alọ́rùn mi. napo tún wá di gbèsè. nígbà tí mo wá rí pé ojú ti fẹ́. ẹnìkan tí ń gbè lẹ́yìn ìyàwó yín bì ó ní bẹ́ẹ̀ ni ó ní she is saying the truth ó ní the woman is my friend she is very good and industrious kindly show love to them wọ́n ní ìyàwó yín dáa gan ìyá yín dáa ẹ̀ tún wá ìmọ̀lẹ́wà ẹ wá àwọn èèyàn mọ̀ lẹ́ dáa gan ìyá Ádámù. wọ́n ní ìyàwó bàbá òtò ló dáa gan àwọn obìnrin rẹ̀ tẹ̀yìn fi ń súre fóbìnrin ẹnìkan ti ń sọ fún ní mọ̀mọ́ yẹn dáa ẹ tún juwọ́ sáwọn èèyàn. ẹ ṣeun ẹ ní dáwọn ẹjọ ràn wá lọ́wọ́ o. ẹ kílẹ̀ ní kò ṣe. ó ràn wá lọ́wọ́ kọjá bọ́ọ̀nù yà sákò lẹ́kọ̀ọ́ wá síbi nígbà tí gbèsè pọ̀. ẹ sápò lẹ́kọ̀ọ́ nígbà tí kí ni mà. tí gbèsè pọ̀. ẹ̀mí mímọ́ eré àbò lẹ̀ ń gbé lẹ́kọ̀ọ́ ńgbà yẹn mà. Ìpàjà là ń gbé. ìpàjà lẹ̀ ń gbé Bẹ́ẹ̀ni. gbèsè wa pọ̀. ó pọ̀ sà. pé owó lápótà ń gbà yẹn la fẹ́ san gbèsè báńkì gbà náà. òkè owó báńkì tẹ yá tẹbi ṣe eré yẹn àwọn àgbà lápò àfẹ́ san. tó jẹ́ pé mákẹ́tà wa padà kú ẹ máa gbọ́ o wọ́n gba inter something like ẹ gba owó báńkì láti fi ṣe fíìmù ọmọlé nígbà fíìmù yẹn wá jáde mákẹ́tà tó yẹ kó sanwó ó ti tà ó kàn kú ni ó wá kú bẹ́ẹ̀ ṣe sanwó báńkì bó wà lè ṣe sanwó báńkì ẹ wá lọ yáwó napo èmi wá fi ń ta bàtà níyànjú ẹ wá fi ń tajà so mo wá ń dáwọ́ yẹn padà a dẹ̀ máa já tún máa sanwó lé èmi náà ni máa san wọn ò pè wọ́n sí fíìmù mọ́ gbogbo ìgbà yẹn wọ́n ṣáà máa ronú màá ní ẹ má ronú mọ́ ẹ má lọ ní stroke. She's saying the truth because I bought slippers from her at Yanapaja bus stop near under bridge in 2019. Yes. Wọ́n ra slippers lọ́wọ́ yín ẹ pẹ̀lẹ́ mà ẹ ní jí ẹ lórúkọ ẹ ní jíyà mọ́ ẹ ní jíyà mọ́ wọ́n ta slippers lábẹ́ bíríìjì. Bẹ́ẹ̀ni ìyànà bàjá bàjá. bẹ́ẹ̀ lálẹ́ bí aago 12 èmi máa lọ pàdé wọn ní bus stop. owó gbèsè tá a fẹ́ san náà dẹ̀ ni mo ṣe máa ń da aago 12. màá kílẹ̀ pé. lórí gbèsè tá a fẹ́ san mo ṣe máa ń da aago 12 London bridge. because mi ìfẹ́ kọ́ lọ ní stroke mi ìfọkọrin láyé mi àwọn náà mo kọ́kọ́ fẹ́. Fi ọkọ àwọn náà lọkọ yín tẹ ọkọ fẹ́. Bẹ́ẹ̀ ni mo fẹ́ wọn ní at the age of 24 years mo wà tí mo ti fẹ́ wọn. Ẹ̀mí mímọ́ o ẹ̀mí mímọ́. àwọn èèyàn ní kí n kúrò mo ní mi lè kúrò because nǹkan lè ṣe wọ́n. mo tó wọ́n ti dàgbà. bó ṣe ní yóò wá lọ tajà tó bá wà lọ tajà báwọn yóò kó láago 12 lábẹ́ bíríìjì pẹ̀lú ọmọ mi kan last born mi Zainab so wọn wà jọ máa bọ̀ tí wọn bá ti ń bọ̀ èmi ò wà lọ máa lọ block wọn ní bus stop màá mọ wálé ọ̀rọ̀ mi ti yé màá mọ wálé tí bá mọ wálé àwọn àfọwọ́ yìí tá a bá dín náà á tẹ̀lé jọ á lọ san gbèsè dé still náà àrísàn tán. still náà ẹ̀rí gbèsè yẹn san tán. orí pé mi láti máa sanwó lé láti máa jẹun àti máa sanwó nẹ́pà. sanwó lé. ìgbà táwọn báńkì bẹ̀rẹ̀ sí yẹn. ó yá ẹ sọ fún mi ẹ gbọ́ àwọn tí wọ́n sọ ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ gbọ́dọ̀ ẹnu bàbá òtòlù ẹ sì gbọ́ títí ìyàwó ẹ̀ sẹ́ni gbogbo lọ́wọ́ sànù wa ni gbogbo wa ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ayé tí ń pin máa kan lọ́wọ́ ìyà ń jà àwọn èèyàn o ẹ wo bí àtàwọn sọ̀rọ̀sọ̀ lórí rédíò àwọn onítíátà àwọn olórin táwọn òbí sẹlíbírìtì ìyà ń jà àwọn èèyàn ẹ jẹ́ á gbìyànjú ká máa assist àwọn èèyàn káàkiri tá bá ń ṣe
ẹ̀yin náà máa róore gbà ẹni bá fúnyàn ọlọ́run ó bùkún òun náà bíbélì sọ̀rọ̀ ó ní ẹ kọkùn àwa ó sì fún yín ó ní ẹ béèrè á sì fi fún yín kò yé yín ṣùgbọ́n ó dé mi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san án fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. ẹ má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ ká má bàa dá yín lẹ́jọ́ torí pé tèmi ni ìdájọ́ gbogbo ìdájọ́ tẹ́ ẹ rí sì ń padà bọ̀ lọ́dọ̀. ẹ má jẹ́ ká wá fíìdì kókò ó mú mi rántí Ajíkanlé àbí tó gba bóyá bíi 6 million fún àbí Ajíkanlé ọgbà owó sétí kábíyèsí ọlọ́run sì mú Ajíkanlé báyìí ó ní kó máa bọ̀. àwọn èèyàn wá ń béèrè níbo l'Agbala Gabriel kówó sí àwọn èèyàn nílò rẹ yàtọ̀ sí ti Agbala Gabriel ń ṣe lójú táyé yìí lábẹ́lẹ̀ ọlọ́run ló mọ ẹyẹ tí ń fún lọ́wọ́. ẹ jẹ́ ká wo gbà tí bàbá Charles Olúmọ Àgbákò tí wọ́n ń celebrate ẹ̀ 100 years lókè pẹ̀ nílùú Abẹ́òkúta táwọn eléré ìtàgé tí wọ́n celebrate ṣé mọ̀ pé Agbala Gabriel wá ó wá donate 1 million naira ó ní 500,000 fún bàbá Charles Olúmọ Àgbákò bóun ṣe dúró yìí ó ní 500,000 fún àwọn onítíátà àbí àwọn tampan fine ó tún wá sọ̀rọ̀ ó ní 100,000 fún bàbá Àgbákò ní every month ẹ sọ fún mi àmọye ẹni tí ń ṣoore fún lábẹ́lẹ̀ tí ò sì wé sí gbàgede ẹ má jẹ́ a máa wá àwọn tí ò sọnù kiri ó ti yé yín bó bá jẹ́ bó bá sẹ̀yìn tẹ́lẹ̀ ẹ̀gbọ́n mo tó húkọ́ lórí rẹ̀ tó bá sẹ̀yìn tẹ́lẹ̀ ẹ foríjì ẹ má jẹ́ àwa ṣubú rẹ̀ o ẹ má jẹ́ àwa ṣubú Agbala Gabriel o má wá ìṣubú rẹ̀ kémi náà má wá ìṣubú rẹ̀ àmì tí ọkàn lọ́la nítorí kò mọ̀ ní wípé gbogbo ẹni tó bá ń túdi onídìí wàláhì wọn ò túdi òun náà wò ní ọkàn kàmá tẹ̀dí ní to die déédéé ohun tó bá ṣe níṣẹ́ lèmi ọlọ́run ọ̀sán ẹlẹ́sàn-án owó tí Agbala Gabriel bá gbà ẹ má jẹ́ á máa tu wò pé báwo ló ṣe ń ṣe èlé ló tó fún wọn kò nídìí tó bá na ó lè na níbàámu pẹ̀lú ìlànà ọlọ́run nìyẹn ọlọ́run ló ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ìwọ náà múra sí tiẹ̀ ọlọ́run dá gbogbo wa kò dá wa lásán o ó dá oníkálukú pẹ̀lú iṣẹ́ tí ó ṣe lóde ayé ni tó bá kú ọ̀la kẹ̀dá ó kú yóò jí sí ọlọ́run iṣẹ́ tó lè máa fi ràn yóò jẹ́ ó ti yé yìí àsìkò tí Agbala Gabriel tó ló ń jíṣẹ́ yẹn o irúṣẹ́ wo ni wọ́n jẹ́ bí n bá ń bú sí ó lè dọ́là kọ́ láwọn máa darí ẹ̀ sínú fámìlì mi kan tẹ́mi ò sì ní mọ̀ tí n bá wá padà wá rí pé Agbala Gabriel lọ́wọ́ assist fámìlì mi yìí èébú tí mo wá ti bú yẹn ọ̀yà ìdí àjùmọ̀ni tó pé ẹ̀jẹ̀ aṣọra ṣe mọ̀rọ̀ wá ẹ má jẹ́ àtúndì Agbala Gabriel wò má túndì ẹ wò ẹ fòun àtọlọ́hún lẹ̀ ní nǹkan bí ọdún 5 sẹ́yìn ta ló mọ̀ Agbala Gabriel nǹkan bí ọdún 3 sẹ́yìn mọ̀ Agbala Gabriel nǹkan bí ọdún 2 sẹ́yìn mọ̀ Agbala Gabriel lọ́dún yìí Agbala Gabriel hàn sí gbogbo ayé nígbà ó mú látòrí ìyá àgbèjọ ọmọ aráyé le ó assist ẹ gbogbo ayé lórí ìyá gbóǹkan ó assist ẹ gbogbo ayé lórí paríolódó ó assist ẹ gbogbo ayé lórí Suebebe gbogbo ẹsẹ̀ Suebebe kò ju 2x2 lọ mọ́ odidi èèyàn ẹsẹ̀ tó rìn pọ́ tẹ́lẹ̀ kò ju bíi 2x2 lọ mọ́ òun ló máa tún assist ẹ lọ yìí
sẹ́wọ̀n pé tówó tán dá fún Sùwébèdé bá tán sẹ́wọ̀n pé owó kan yóò tún máa lò ẹjẹ́ àṣìláàkàyè o lẹ́yìn yẹn bàbá kan tó kọrin kan pé wọ́n jù ú sẹ́wọ̀n kankan tó kọrin kan láìpẹ́ yìí tí mo gbé èmi náà mo gbé tí mo sọ̀rọ̀ síbẹ̀ yes ẹ sọ fún mi ó assist ẹ̀yin òtòlórè o ọmọ Ògbómọ̀ṣọ́ ni o òun ló tún assist lọ yìí ẹ rí i pé lónìí lánàá ńgbà tí mò ń wo sẹ́yìn mo rí i pé ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ ó ti fẹ́ máa affect ǹjẹ́ kò tí affect Agbala Gabriel nígbà tí wọ́n lọ bá Òtòló lé gbogbo owó tí wọ́n rí kójọ fún lánàá ṣubi 1.6 million ó dàgbò lé pẹ́sẹ́pẹ́sẹ́ kan lórí tí mo sì mọ̀ yí pé ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ lánàá yẹn ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ Òtòló lòun jẹ gbèsè òun yáwó bank 2 million kìíní kan gbèsè yẹn ti wá rise ó ti wọ 9 million èmi fúnra mi sunkún lónìí wàláì mo ń sunkún ni pé báwo lè fẹ́ ṣe ẹ wá wo ẹ tún wo ìyàwó rẹ̀ ìyàwó lálùbáríkà ìyàwó oníbùkún ó máa ń kọrin fọ́kọ ẹ̀ lọ́ọ̀dẹ̀ ó ní má ronú ọkọ mi ó sì máa dà má ronú kí nǹkan má ṣe ẹ́ o ẹ sọ fún mi tí ayé bá tẹ́nìkan bá rò pé ayé ti pin mọ́ òun lọ́wọ́ tẹ́nìkan wá dé tó bá fàyọ tó ní ya ayé sì kù tẹ́ lò ṣé kò yẹ ká máa ṣàdúrà fún ẹni bẹ́yẹn àti wá àtẹni ẹjẹ́ àpọ̀kànpọ̀ ká panúpọ̀ ká pèrò pọ̀ ká pọkànpọ̀ ká finú konú ká fi kùn lókun ká forí ìkòkò sọ́ọ́dún ká máa gbàdúrà fún Agbala Gabriel torí àwọn ọmọ tiwa náà àmọ́sẹ́ tí wọ́n jẹ́ lẹ́yìn wọ́ ọ̀la o má gbàgbé o tó o bá nàka aburú sẹ́nìkan gbogbo yòókù tó kù tẹ́ńtọ́ nàka aburú ni ìka aburú ò ní jẹ́ tiẹ̀ kò ní jẹ́ tèmi kì í ṣe pé mo mọ̀ Agbala Gabriel rí o ṣùgbọ́n bọ́láhùn ṣe dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tẹ́mi ń sọ yìí wọ́n ń pàkíyèsí wa ní o pé ẹ dákun ẹ jẹ́ àpapọ̀ ká máa gbàdúrà fún Agbala Gabriel torí pé àwọn ọmọ táwa náà ń bí àwọn ọmọ tí wọn náà bí tàbí àwọn ọmọ tí wọn náà bí ò mọ ohun tí wọ́n yà lọ́la sáà bóyá kan ló bí Agbala Gabriel bàbá kan ló sì bí ìjọ wọn sì bí Agbala Gabriel wọn ò fi sẹ́yìn ran o wọn ò sọ pé sẹ́jú òṣèré o ẹ wá wò lónìí ó ti yé yín mọ̀rọ̀ wá Ọlọ́run tó láyé tó lọ́run á túbọ̀ dúró ti Agbala Gabriel ẹ jẹ́ aṣọ rẹ̀ ráńpa rẹ̀ ẹ má jẹ́ àwa ohun tí ọ̀sọ́nù kiri mọ́ ẹ dákun torí Ọlọ́run mọ̀rọ̀ wá ní o èmi ò ń ṣe blogger o mọ̀rọ̀ wá ní o ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ àgbàdúrà fún ká máa fàdúrà ràn lọ́wọ́ kí tiwa náà kó bá lè dára káyà àmọ́ tiwa náà kó bá lè sùn yọ̀dà kò ní bàjẹ́ Ọlọ́run gbọ́ ẹ wá bínú èmi ọ̀lọ́ lónìí tí n bá ti ṣẹ́yọ kẹmọ̀ pé nítumọ̀ àbọ̀ mi rèé tó nílé tàlejò mo fàsìkò yìí dágbére pa ó fi re pàdé ogun rọ́jú jẹ́ rọ́jú mo ò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ kó wá wa èmi lọ́mọ tẹ́lẹ̀ nǹkan ọmọ àbẹ̀jọyè ọmọ àbẹ̀jọ́sùn kó ọmọ olúkọ ajagun ọmọ èrè níjòmù èmi lọ́mọ gún laríkẹ́ òrégún tó lọ́wọ́ tí fẹnugbẹ́bọ bàgẹ̀bàgẹ̀ lẹ́yẹ olùfà èmi lọ́mọ gún òsákẹ́ ọmọ gún ọkùnrin bá jí alẹ́ gẹ́gẹ́ lárúurú alárúurú aníyọ̀ bàyá lárúurú abo olé bàgẹ̀bàgẹ̀ olúfúnṣọ́ adéjàre lèmi jẹ́ adérójú ọmọ ògúndìran ọmọ àríkéwúsayé eré orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọwọ́ gbárí mi mú o orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi. ẹ lè fẹ́ pè mí ẹ wò bí yẹn bú mi èmi ò mọ̀ kéèyàn bú mi èmi ò mọ̀ o èmi náà ń ṣe tọ́lọ́hún ni màá ṣe nú ayé ni ìtọ́lọ́hún ìran mi ni mò ń ṣe yẹn torí pé iṣẹ́ tá a bá fi rán yẹgún lẹ́yẹgún ọ̀jẹ̀ ìta bá fi rán kàlàmọ̀ gbòkú nísà jẹ èyí tọ́lọ́hún ni kémi máa ṣe nínú ayé lónìí òun mò ń ṣe yẹn ká to ìdílé tó ń dàrú ká pé
peacemaker ládérójọ́ bàbá tí ń jogun dìran ká pèpè àlàáfíà sínú ilé sínú ìlú sáwùjọ èyí tó lọ́hùn ní káwọn máa ṣe nù á sì ń ṣe ẹni tí wọ́n kọ wáyàwó ọlọ́run bá wa ṣe lọ á dẹ̀ ń ṣe fóònù nọ́mbà mi rèé tí ò tẹ̀ jìnnà 07063537883 07063537883.